Adégòkè tó lóun ò lè gòkè mọ́ bóyá kó pa orúkọ dà tó ti yé yín ẹ jẹ́ èmi mo fẹ́ wá sọ fún ni pé eyín kan yín jògún lówó eyín jògún lówó bí ẹ bá jògún lówó ògún padà lọ. tí bá ní kó ṣe kò ní lọ tí bá ní kó ṣe kò ní ṣe ṣé òun ló gbà mí ní àbẹ́ mo gbà sílé. owó kàtọ̀ mi ẹ mọ̀ nǹkan tó ń blame ọmọ pé ó ṣe èyí tó ń ṣe yóò jù yẹn lọ. ẹ má má jẹ́ kó túbọ̀ yẹn èso àdúrà á dà papọ̀ mọ́ra o. Kí wọ́n kó ojú kẹ́mi kó dúró sẹ́sẹ̀. bóyá kí n tiẹ̀ wá fi blade kí n máa fi jagun bá rẹ̀. mi ejò máa. ìyá ń ṣe ẹgbẹ́ ìyá mọ̀ wáyé kí lọ́ba. Muhammad Shako, my role model. Yeah! Má ṣe hà àìsàn kì í sọ fún yàn kó tó dé tó bá dẹ̀ ti dé báyìí tó o bá ti mójútó ó lè pààyàn dànù. Kí ni nǹkan tó fẹ́ ṣe? Ọ̀bẹ gé ẹ lọ́wọ́ o mọ́ mi ìlú ṣé nǹkan bí o ti ṣiṣẹ́ wọ́n tí ẹ tó fẹ́ ṣe? Hello. Ṣé Bọ́lá ń dúró police station ni? Kò jẹ́ kékeré ó má padà rẹ̀ lájẹ́ àgbà. Ó tọ́jú tí yé mi. Kéèyàn má fi sọ kékeré bá ìdíjẹ́. Àbí? Èyí tẹ́ bá ṣe kí n fẹ́ yìí ìdí náà dà ó rí bí bá kí n máa wáyé.